létòlétò ńlá àgbàdo ń tọ́ ọmọ tiẹ̀ lọ́dún 2022 tèmi àti ẹ̀ wọ̀ yìí nírọ̀rùn ní pẹ̀lẹ́kùtù lélẹ́dùmarè bàbá mi ò fi sọ̀rọ̀ ayé wa o àní mọ̀nira lọ́dún yìí tó wá gbọ́ ibi tí ṣúgà bá wà ibẹ̀ lèrà ń wọ̀tọ̀ ibikíbi tèmi àti ẹ̀ bá wà lọ́dún 2022 yìí ní gúúsù láríwá ní ìwọ̀ oòrùn ní ìlà oòrùn ìbùkún àtìrí àti gbéga ní ọmọ wọ́ tẹ̀lé wa lẹ́yìn wá tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbélé yìí ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nǹkan tọ́bẹ̀ fẹ́ràn jù àmọ́ kò rọrùn fún ọ̀bọ láti gungi ọ̀gẹ̀dẹ̀ ọmọ aráyé ni máa ń pèsè ọ̀gẹ̀dẹ̀ fọ́bọ gbogbo ibi tá a bá wà lọ́dún yìí gbogbo tó wù mí àti ẹ lọ́kàn ní rere yálà agbára wa ká o àbágbára wa ò ká Elédùmarè bàbá mi ó pèsè aláàánú àtolóore tí ọjọ́ rọrùn fún wa torí pẹ̀sẹ̀ báyìí ní rọ kókò lágbàlá ọdún yìí ọdún ayọ̀ tèmi àti ẹni ọ̀jẹ́ ire o.